àwọn àgbà mọ́nímọ́ní àwọn àgbà mọ̀yànmọ̀yàn wọ́n ní bí iná ò bá tán láṣọ ẹ̀jẹ̀ tán lè kánná. ẹ pé òwe tí mo sì pa ni pé bí ara lé ní bá ń jẹ kòkòrò kí a sọ pé kòkòrò tó ń jẹ yóò dáa pé má tiẹ̀ jẹ́ mọ́ tá a dákẹ́tà ń wòran tó bá yá kùrùkẹrẹ àìsàn ẹ̀kọ́ ní já sí mi o torí àdá sí ìgbà tó bá láìsàn nígbà tí eṣí sì ń jẹ légbò ó ṣe kéèyàn má rí ṣùgbọ́n tí elégbò bá wá jẹ eṣí ayé wa máa kọ́kọ́ ẹwọ́ ẹni tí ń pé eṣí jẹ ṣùgbọ́n nígbà tí eṣí ń jẹ elégbò àwọn èèyàn ò sọ pé ìwọ eṣí náà má jẹ elégbò yìí mọ́. Gbogbo ọ̀rọ̀ mi náà lórí Lizzy Anjorin mo ṣe wà. Mo ní àwọn kan ti pè pé wọ́n kàbùkù mo gbà. Bàbá bàtà bá wọn ti ń fi ráyà tó ṣọ́ mi àmọ́ balẹ̀ mo ní mo gbà. Àwọn kan mo fẹ́ fi wá followers bẹ́ẹ̀ gan-an lórí bẹ́ẹ̀ gan-an ni bẹ́ẹ̀ sọ̀rọ̀ gan-an ló ṣe rí mo fi wá followers mo dẹ̀ fi ń ṣe awareness ká lè mà ṣùgbọ́n nínú awareness ni ẹ̀dì kankan mú bẹ̀ ẹ̀dì òótọ́ ọbẹ̀ mú ọ̀rọ̀ tí bá ti sọ bẹ̀ ní ká ẹ̀dì mú followers ni kì í ṣe followers èyí ń ọ̀tọ̀ ibi tí wọ́n lọ àmì méjì mo wà lórí wọn ẹni Lizzy Anjorin àti Prophet Múyìwá Akọgun mo fẹ́ bá méjì sọ̀rọ̀. Àkọ́kọ́ náà wọ́n ní bí ìlú bá ń pa mí ikú èèyàn máa ń fi ẹ̀lẹ̀ lọ́jọ́ ni ìlú bá ń pa mí ikú èèyàn máa ń fẹ́ lọ́jọ́ ni ìyẹn fún ti Lizzy Anjorin. Èmi kàn fẹ́ bẹ́ẹ̀ mi pé Ọlọ́run ti fún ní ohun tó ń fẹ́ ilé ayé o ò ṣe tí àtàmọ́ síbẹ̀síbẹ̀ orúkọ rẹ̀ ṣì ń tàn kiri o ti lówó kódà gbogbo ọkọ̀ ti lọ Mẹ́kà ó ti di àlájà ohun tó tún fẹ́ ilé ayé ní fọkànbalẹ̀ òun kó wá fún ara ẹ̀ ní fọkànbalẹ̀ torí bá pé ó sọ ẹdíẹ yẹn ẹdíẹ tó yẹ pé omi ò gbúdọ̀ kàn lára tí ọ̀tá dànù ẹni ọ̀rọ̀ tẹ́gbẹ̀yìn o mo ń fọ́lò Lizzy Anjorin gan ni ó dẹ̀ ń fọ́lò Prophet Akọgun ìwòlé Akọgun nílùú Adó Ọlọ́run bá dẹ̀ ń rí mi mo fi ọjọ́ tí wọ́n bí mo fi ṣe ìbúra mo fi ọjọ́ tí mo délé ayé mo fi ṣe ìbúra tó pé mo rí wòlíì Akọgun rí ìgbé kékeré lórí ìlú tó pòsì sí èyí pẹ̀lú òtí ìjọ̀dún báyìí sọ̀rọ̀ rí kódà bí mo ṣe sọ̀rọ̀ mi ò ní náà báyìí sọ́wọ́ létí mo lè pè é Lizzy Anjorin bó ṣe ń pòsì mo ṣe ń wòye náà ni mi ò mọ̀ rí àríra rí òun làwọn kan ní ó máa wọn ẹjọ́ wọn fún mi mọ́ ìná aṣọ tèmi kábàárì mọ̀ pé mo wí tèmi tó àwọn kan sì rántí wọn á fi làákà pé bàbá kan sẹ́ sọ lọ́jọ́ pé kí nǹkan báyìí má ṣẹlẹ̀ o àbúrò ní ṣẹlẹ̀ sí gbogbo wa ní ọdún táwa yẹn màá fi àwọn fọ́nrán kan hàn yín tí Lizzy Anjorin tó ń ṣe wá ó pọ̀ jù bẹ́ẹ̀ ṣùgbọ́n mo kàn mú bí méjì ni borí kan tó ṣe láìpẹ́ yìí tó fi ń bá ẹnìkan sọ̀rọ̀ ẹ̀yẹn polówó sinimá ó dẹ̀ ń sọ ká máa wò ó ká máa ṣe gbá ká máa ṣàwò mo wá tún lọ sí ibi tó pé ẹni yẹn póòsì sí Tóyìn Abraham ó wá ń sọ nìkan jọ nìkan bá ń bẹ tó wá pé ó fẹ́ràn ìjà kó má tó bá tiẹ̀ ń bùn kó má fẹnu kan bàbá àti ìyá òun àbá Lizzy Anjorin kí ló dé wàá búyàn àṣepè fún yàrá àṣepè fún bàbá ẹ̀ kódà ó bá ń báyàn jà bàjà ọ̀pọ̀ ẹ̀ méjì lẹ́sà máa ń ṣe bẹ́ẹ̀ ìwà àti Ìyábọ̀ Òjó ó ti di ìwà ẹni àwọn kan sọ wọ́n ní òòlé filẹ̀ kó dàbí iṣẹ́ àwọn tíátà ni wọ́n ní fún àpẹẹrẹ ẹ jẹ́ kí n fi ti tèmi àbí ti Ọdúnládé kí n fi ṣàpẹẹrẹ bí Ọdúnládé ò bá fi kàrámà sí acting ẹ̀ àwọn olólùfẹ́ ò ní nífẹ̀ẹ́ mọ́ bẹ́ẹ̀ nìkan bá gorí stage mo wà lónìí location níbi fíìmù tí ì bá fi kàrámà sí àwọn tó fẹ́ràn jágilégbò wọn á rò pé kí ló ṣe ara máa ń yóò dá mọ́ ni bẹ́ẹ̀ náà ni wọ́n ní nǹkan tó ń ṣe bó ṣe ń ṣe pé tó ń búyàn tó ń jà ìwọ́n ní olùfẹ́ ní followers àwọn tó nífẹ̀ẹ́ tó mo máa ka comment bó bá post bí àbí 20 bá máa sọ̀rọ̀
ó lè ṣàbí mẹ́ta ló máa pa àwọn jẹ́rìí àti ó máa fẹ́ ní ẹlẹ́sì àti ó jẹ́ irọ́ tó pẹ́ yóò jẹ́ kan náà pọ́n nífẹ̀ẹ́ sí nǹkan tó ń ṣe láàrín dẹ̀mọ̀ pé kò dáa ọ̀pọ̀lọpọ̀ ló pé ní kọ́mẹ́ǹtì níta máa sọ mi ìfẹ́ sọ ọ́ pé bóyá mo fi ń bú ẹ mi ò bú ẹ sí bẹ́ẹ̀ jà o ṣùgbọ́n ìbá dáa kó filẹ̀ ẹjá wo fọ́nrán méjì yìí ẹjá wo méjì tí mo mú jáde lọ́rọ̀ Lizzy Anjorin ẹ wo. gbogbo ìṣẹ̀dá tó bá wo fíìmù tó polówó nísìn láti wákàtí yìí lọ ọjà tó máa fi ń po òkú ọmọ lọ bá abiyamọ nílé wọ́n á fi rú ọjà bẹ́ẹ̀ wọ́n á fi gbé òkú gbogbo ọmọ kọ́mọ tó bá wo fíìmù tó polówó yẹn wọ́n á fi gbé òkú wọn lọ fún àwọn òbí wọn tó bá jẹ́ pé àgbàlagbà ló lọ wo fíìmù yẹn tó ti bí ọmọ ọjà tó máa fi ń pọ òkú géńdé lọ bá òbí ẹ̀ nílé wọ́n á fi rú ọjà bẹ́ẹ̀ fún àwọn ọmọ wọn lọ bá wọn nílé. Akérédolú ṣe analysis wa ṣe ń gbádùn abẹ́ ìgbádùn ẹ rí pé analysis with receipt with fact and figure with time and date èmi ò ní wá bí wá parọ́ mọ́ yín I will never be the first to go for you but when you come for me I will give the whole world reason they must never listen to you. Then nínú gbogbo àwọn tó ṣe iṣẹ́ tó ń polówó yìí ó ṣe jẹ́ eléyìí tí gbogbo ayé mọ̀ pé ó máa ń ba ti ènìyàn jẹ́ ó máa ń parọ́ mọ́ àwọn olórí aláìṣẹ̀ láti fi polówó ìbànújẹ́ tó ń ṣe ó ṣe jẹ́ ìyẹn ló tún lọ dárúkọ lórí pẹpẹ tó tún dárúkọ ẹ̀. tá bá rí ọmọkọ́mọ kan tó lọ wo fíìmù tí Akọgun polówó yìí ọjà tí Akọgun sọ̀rọ̀ nípa ẹ̀ ní ṣáàlì ọjà 21 ló wà nínú àwọn ọjà 21 yìí ìkan wà wọ́n máa fi ń di òkú ọmọ àgbàlagbà lọ bá ìyàwó nílé ni ìwọ tó bá lọ wo fíìmù tí Akọgun polówó yìí wọ́n á fi ọjà tó fi ń pòkú àgbàlagbà wọ́n á fi kún òkú ẹ̀ lọ bá wọn òbí ẹ̀ nílé. tó bá wá tí wọn náà bá wá ti bímọ wọ́n á fi ọjà tí Akọgun sọ yìí wọ́n á fi pọn òkú gbogbo àwọn ọmọ ẹ̀ wọ́n á bá ẹ̀ nílé. àdàbí tí kankan nu yín bá gbàdúrà kóun ṣiṣẹ́ fún 365 days láì jẹ láì mú láì wo láì sùn kí olórí burúkú kan tó ń dókò òṣì kiri tó ń wá tọrọ kọ́bọ̀ kiri wèrè onígbáná kan wọ́n wá lóun ṣe fíìmù wọ́n wá máa ríran ikú sí àwọn ọmọ yín láti fi polówó fíìmù àdàbí tẹ́ bá lè gbà àdàbí lèmi gbé wá ọ̀sán gọrígọrí la wà yìí àdàbí ni mo gbé wá. All this thing needs to stop. Why tó ṣe máa revision ikú sí àwọn ọmọ ara ẹ̀ Akọgun nítorí pé ó fẹ́ polówó fíìmù ikú fíìmù ìbànújẹ́ fíìmù ẹ̀sín nítorí pé o ti ń dó èèyàn kan nítorí pé o lọ́mọ lọ́wọ́ èèyàn kan. ẹ rántí pé kéèsì Dúmàtà ẹ rántí pé the same thing happened ẹ dẹ̀ rántí wípé bọ̀bọ́ yìí náà involve nínú kéèsì. ẹ ti rí kìíní màá tún fi àyè lẹ̀kẹ́ tún wo ìkejì túrè. òru ni mo gégùn fún ẹ mú ìwà Akọgun àdàbí tó o bá lè gba ohun tó o ṣe fún mi lókun àdàbí tó bá jẹ́ pé èmi ni mo kọ́kọ́ wá fún ẹ mú ìwà Akọgun àdàbí tí n bá jẹ̀bi ẹ̀ tó bá tó prime time àwọn ọmọ ẹ Akọgun wọn á gbé òkú àwọn ọmọ ẹ wá bẹ́ẹ̀ nílé Akọgun mú ìwà iṣẹ́ á dìṣẹ́ ilẹ̀ á gbàbọ̀dé fún ẹ ebi á pa ẹ́ ọkùnrin ló bẹ́ẹ̀ ṣe ní obìnrin ló bẹ́ẹ̀ ṣe ní wọ́n á gbòkú ọmọ wálé wá bá wọn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ mo fi ọlá wákàtí yìí mo fi gégùn fún ẹ fún ìwà Akọgun mo fi gégùn fún ẹ I am
there's nothing you guys can do for me. Ogun ní ṣe ni mú èpè kì í ṣe ìyànjà. I have come with clean hand. I have stayed on my lane. I have done my part. Just because we did not pay this lover. Ẹ wá bẹ̀rẹ̀ orí burúkú. Ẹ bẹ̀rẹ̀ òṣì. Ẹ bẹ̀rẹ̀ ránù. Ẹ̀yin olórí burúkú olóṣì yìí. Ẹ̀yin ni òfò. Ẹ̀yin ni ègbé. Ẹ̀yin tí ilẹ̀ ti gbàbọ̀dẹ̀ fún tọmọtọmọ yín. Ẹ̀yin tẹ́ ẹ máa sánná níkú. Ebi máa pa yín. Ọmọ aráyé á rọ̀ yín léjìká burú. Ní gbogbo ibi tó bá ní akọgun ìwà tí Ìyábọ̀ Alice Òjó àti gbogbo àwọn tó bá dàbí ìwà akọgun mú ìwà lórí cyberspace yìí ẹ ṣẹ̀sìn tọmọtọmọ yín. Mo kórìíra gbogbo yín. Èmi ò rí nílé ayé mi nítorí pé Ìyábọ̀ Òjó fẹ́ gbowó pa. Mi ò rí rí. Ẹ dẹ̀ gang up. Ẹ dẹ̀ pọ̀ lórí èèyàn kan ṣoṣo. Ẹni yóò wá bá yín rí. Ẹni yóò dá sí yín rí. Ẹni yóò kò síkì kankan lọ́dọ̀ yín rí. Ẹ mọ ẹni rí. Ẹ mọ yẹ́ rí. Ẹ mọ bàbá ẹ̀. Ẹ mọ ohun gangan rí. Just because Ìyábọ̀ fẹ́ gba owó lọ́dọ̀ Gist Lover ẹ wá team up bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yẹn. Ẹ má lọ wò ó kò lọ́pọlọ kò mọ́pọlọ dání orí burúkú ló bá dé. Fíìmù òṣì ni fíìmù ìbànújẹ́ fíìmù èpè fíìmù tán fi ń fa ẹkún sójú ọmọ ọlọ́mọ àwọn olórí burúkú olòṣì. Ẹ má lọ wo fíìmù èpè fíìmù ẹ̀sìn fíìmù tí ò há di value mọ́ ẹ má lọ wò ó ẹ má lọ wò ó. Àwọn ọmọ yẹn discourage wọn ẹ má jẹ́ kán lọ wo fíìmù òṣì fíìmù ìbànújẹ́ fíìmù olórí burúkú àwọn fíìmù olè ọ̀lẹ àwọn fíìmù ẹ̀sìn àwọn fíìmù ẹ má lọ wò ó ẹ má lọ wò ó. Olórí burúkú tó ń sọ̀rọ̀ yìí ó ti rí fake fiction sí àwọn glorious children ó wá ní kán lọ máa wo fíìmù àwọn olè ọ̀lẹ àwọn apanilẹ́kúnjayé àwọn olórí burúkú àwọn olòṣì. Ẹ má lọ wo fíìmù àwọn tó ti ṣòfò ọmọ tó ti ṣòfò ẹ̀mí tó ti ṣòfò iṣẹ́ ẹ má lọ wo fíìmù wọn. Ẹ lọ wo fíìmù àwọn tí ò lọ́wọ́ sí ìbànújẹ́ anybody. Ẹ lọ wo fíìmù àwọn tí ò búlí àwọn èèyàn. Ẹ lọ wo fíìmù àwọn tí ò rí ìrun èké sí àwọn glorious ọmọ ọlọ́mọ. Ẹ má lọ wo fíìmù olórí burúkú tó ń polówó fíìmù tí wọ́n sọ pé òun ríran. Ọjà olórí burúkú ọjà tó ti fi sin òkú àwọn ọmọ ẹ mú ìwà ọjà tó ti fi sin òkú àwọn tó ń gbèjà ọjà tó ti fi sin òkú àwọn tó ń gbèjẹ o ṣe mọ́jà yẹn kó fi kó lọ fi ta fíìmù ṣe bó olóríran ṣe bó Ọlọ́run ẹ Ọlọ́run ṣe wá fi vision hàn ẹ. Lord, she vision. Grace. You see life. If I did not play this now, Lizzy Nja, you will know this is how they've been operating. This is how they've been killing a lot of glorious people. Bó ṣe ń pa àwọn èèyàn rí, bó ṣe ń ba yé àwọn èèyàn jẹ́. Fíìmù òfò ni fíìmù òṣì. Ẹ má lọ wo fíìmù tí akọgun polówó fíìmù ìbànújẹ́ ni fíìmù olè fíìmù ẹ̀sìn. Tẹ́ bá wo fíìmù yẹn, gbogbo vision tó ń rí sáwọn ọmọ ọlọ́mọ máa ṣẹlẹ̀ sọ́mọ yín. Ẹ bá lọ wo fíìmù tó ń polówó yìí àwọn olórí burúkú olè àwọn olè ẹdíbọn yẹn ṣe. tó àkókò ń bá lọ gbé ti Tóyìn Abraham tó dáhùn pé kí ẹni tó ń sọ àwọn ọ̀rọ̀ burúkú sóun ó dákun ó má ṣe mọ́ ó jẹ́ kó yẹ pé tó bá di ìwà tóun náà bá máa dáhùn pé òun fẹ́ dáhùn ṣùgbọ́n tó bá máa dáhùn alágbára kí ọ̀la wá ń bẹ̀ wẹ́ kó rí bẹ́ẹ̀ ní àjọ ó ti lóko Ọlọ́run ti dá ẹ lóhùn à ń ṣépè fún bàbá èèyàn à ń ṣépè fún yá èèyàn ṣe náà fi dọ́gì pàyà bàbá kan àfi nìkan ẹnìkan ló gbó kí ló dé. Èmi ò mọ gẹ́gẹ́ bí àwọn kan ṣe sọ mi ò mọ Genesis nǹkan tó ṣe ìwà àti wòlíì àkọ́gun o ṣùgbọ́n mo ṣáàmù pẹ̀lú ilé tèmi rí gẹ́gẹ́ bí àgbàlagbà ẹjọ́ lọ ní sùúrù fúnra yín tó bá lọ ti bẹ́ẹ̀ mo mọ̀ pé àwọn tó ń wo tó jẹ́ fún àṣẹ pọ́n jẹ́ èèyàn ńláńlá náà wọ́n á dá sí wọ́n á pè nǹkan pè ẹ̀yìn àbí bẹ́ẹ̀ bá sì lè pè é wọ́n tá a tún lè ṣe náà là ń ṣe lọ́wọ́ ẹ̀ èmi ń bẹ Lizzy àjọ pé ó ṣe jẹ́jẹ́ ó ti wo bí àwọn bí ó ṣe bíi 5 ló ti bájà òun pẹ̀lú Esabod ní wàhálà òun pẹ̀lú Ìyábọ̀ Òjó àti ẹ̀gbà pé kankan náà ni wọ́n wèrè àfi wèrè ó dá bẹ́ẹ̀ òun pẹ̀lú ìyá alájà kan báyìí wọ́n jọ ní wàhálà òun pẹ̀lú Tóyìn Abraham wọ́n jọ ní wàhálà kí ló dé akébẹ̀ ẹ̀ ń ṣáájà àdìgbòlugi ní àjọ ìdákun ìbá dáa kó o ṣe ń jẹ́jẹ́ àní kó má ṣe bí Ọlọ́run ṣe fún ẹ lórí ẹ̀ kó ní láwọn followers ṣùgbọ́n ṣé níwọ̀nba àlùjù ìlú máa ń jẹ́ kí ìlú ó ya ni ìyẹn lọ́dọ̀ tí Lizzy Anjorin wọ́n á fẹ́ sọ́dọ̀ wòlíì àkọ́gun arákùnrin kan ti sọ̀rọ̀ lánàá ó ti ṣe àwọn àfiwé kan òun náà mo tó fẹ́ sọ fún wòlíì
Akọgun èmi ìbá bẹ wòlíì o gbogbo tí ń dákọ̀ ní wúrà o gbogbo tí ń dákọ̀ ní wúrà o ọdẹ afífìlà périn tó bá di ọ̀la adolóògùn ìkà ọdẹ tó fi fìlà lásán fi pa òdìdí erin tẹ́pẹ́ àwọn ọlọ́dẹ bíi 100 ò lè pa ń gbà mí fìlà lásán ló fi pa erin tó bá di ọ̀la ní àbá ìlóògùn burúkú ó tán ayé òṣòro àlẹ́nu ni ayé ò ní sọ yín lẹ́nu mo fọ́ọ̀lù ìdánimọ̀ rẹ̀ pé lóòótọ́ àti lóòdo ọ̀nà tó ń kà kó ń ṣe iṣẹ́ ọlọ́run tiẹ̀ yàtọ̀ wòlíì tó mọ̀ nípa iṣẹ́ gidi ni wòlíì Akọgun ẹ má já jiyàn kò dẹ̀ fi pamọ́ tó mọ̀ nípa iṣẹ́ wòlíì gidi tó dẹ̀ ń dáhùn tó mọ̀ nípa iṣẹ́ wòlíì gidi tó dẹ̀ ń dáhùn ni wòlíì Akọgun sọ mo ti sọ lẹ́kọ̀ọ́ mo ti búra sí mi ò rí rí ìwé kí mo kàn ń wò lórí Facebook kárí lórí TikTok mi ò mọ ibi tó wà dé sí i wọ́n làbútẹ̀ ìjọ náà lù mí mi ò mọ̀ ó lè dọ̀rọ̀ ká mara wa o lílẹ̀ àjọ lè dọ̀rọ̀ kémi náà mọ́ kájọ mara wọ́n náà wọ́n nu ṣùgbọ́n lọ́wọ́ tí mo ṣe ń sọ yìí o mo fi ọjọ́ tí wọ́n bí ń búra àti ìmọ̀ra wa rí káyìíra wọ́n náà wọ̀n mo kọjọ́ kan lọ́kàn bọ̀ tá a jọ ríra wa èmi wá fẹ́ bẹ wòlíì Akọgun kó ló máa fẹ́ lẹ́fẹ̀ẹ́ a kì í jorí ìmọ̀dò àti wọ́n á jorí ìmọ̀dò àwùjọ kóńdó la gbúdọ̀ lọ àti wọ́n á lè dáwùjọ kóńdó a gbúdọ̀ mọ̀ wọ́n ara ẹni wòlíì mọ̀ wọ́n ibi tí Ọlọ́run fi ẹ́ nípò sí má jẹ́ ká yóò sọ ẹlẹ́nu nípasẹ̀ ọ̀rọ̀ arábìnrin gbogbo tí ìbáwò kó máa sọ yákànkàn bọ́ tí o fi ṣe ti pé tí mẹ́rin tí o dó ní tí èfi ń gbọ́ kọ̀ọ̀kan lọ́dọ̀ tiẹ̀ o pàtì sí ààyè tiẹ̀ bí olóṣèlú wọn ni o pàtì sí ààyè tiẹ̀ o má jẹ́ ká ẹnìkan kan ó fi ẹ̀gún òkè tó bá yí bírí ayé ò pariwo kò sí dáká pariwo burúkú lé ọ lórí wòlíì Akọgun mo bẹ̀ ẹ má dáhùn ẹ má kàn dá lóhùn ní kankan ẹ má dá lóhùn rárá ẹ má fọwọ́ kan ẹ má tẹ̀ fẹnu kan orúkọ ẹ fi ilẹ̀ sáyé tiẹ̀ ẹ fi ṣe bí òòṣà èṣù tá a gbé sẹ́gbẹ̀ẹ́ ibì kan wọ́n ní amúnikọlù ní aláǹgbá orí èṣù bá a bá fẹ́ pa aláǹgbá dandan ká gbá orí èṣù ṣáà ti kọlu èṣù ẹgbẹ́ ìbá mi amúnikọlù ní aláǹgbá orí èṣù a fẹ́ pa aláǹgbá orí èṣù dandan ní àgbá orí èṣù èṣù ó sì bínú àgbà Ọlọ́run àníríjà èṣù wòlíì Akọgun òbẹ̀yìn gbogbo tí ìbáwò kó ṣe ẹ fi lẹ̀ sí tiẹ̀ ẹ yọ̀ǹda ẹ má jẹ́ ó fi tiẹ̀ ó tì yín lẹ́sẹ̀ gbogbo àwọn nǹkan tó ń sọ kò yẹ kéèyàn kan lè sọ sẹ́nì kejì ẹgbẹ́ àwọn gbéjà o ẹ̀yin náà ẹ̀ wo nǹkan tí mo ló sọ tó fún ẹ sọ bàbá ń jàbí ká kókó. Akọgun wọn gbé òkú àwọn ọmọ ẹ wá bẹ nílé Akọgun mú ìwà iṣẹ́ á dìṣẹ́ ilé á gbàbọ̀dẹ̀ fún ẹ. kí ló dé mọ ìyẹn má dáhùn mo bẹ̀ yín ẹ fi àdúrà ràn lọ́wọ́ pé irú nǹkan tó ń ṣe yìí kí Ọlọ́run Lódùmarè kó bá ní wọnú ẹ̀ kó lè lo irú nǹkan tó ń lò yìí kó lò fún nǹkan míì tó dáa jù yìí lọ Ọlọ́run ti ṣe ní olówó Ọlọ́run ti ṣe lólókọ Ọlọ́run ti ṣe ní olókìkí rẹpẹtẹ orúkọ Lizzy ò sì ní wáyé láyé lágbá Ọlọ́run ẹ̀yin náà bàbá Akọgun orúkọ yín ò ní wálẹ̀ ẹ̀ máa ga sí ibi gíga báyìí là ń bọ́jọ́ ibi gíga lẹ́ẹ̀ máa lọ èyí méjèèjì ẹ dákun torí Ọlọ́run mo bẹ̀ yín ni ẹ jẹ́ gbogbo ẹ dákẹ́ bẹ́ẹ̀ bá ti dákẹ́ tẹ̀ ẹ̀ dá lò òun fẹ́ bá yín fa ni ẹ̀yin ẹ filẹ̀ fún bí ẹ bá fẹ́ bá yàn fa tẹ́yìn bá fa ṣèbó fẹ́ ni ó mọ̀ pé inú kó fún ẹ̀ kó jáde ara ẹ̀ mọ́lẹ̀ àbí ó tán ẹ má kàn tracy sí i lọ́dọ̀ ẹ̀ kó má di pé ó di ẹni àkóbá ayé ò ní di epo pupa ẹ ti sọ pé ẹ rí pé wọ́n dà sára Lizzy gbà kan rí ayé ò ní dà sára tẹ̀yìn náà o orúkọ burúkú ò ní jẹ́ tiyín o orí ọ̀fẹ́ Ọlọ́run máa pẹ̀lú yín àti Lizzy àti Akọgun obìnrin ni ẹ fi sùúrù sí ẹ bá mi ṣe ẹ bá mi pín kínní kó dọ́dọ̀ wọn tẹ́ ẹ jẹ́ fáǹsì ẹ sẹ́ǹdì ẹ̀ sí ẹ tẹ́ ẹ jẹ́ fáǹsì Akọgun ẹ sẹ́ǹdì ẹ̀ sí ẹ jẹ́ kó dọ́dọ̀ wọn ẹ comment ẹ share ẹ fẹ́ like ẹ wá follow TikTok page wa Àwíṣẹ Sunday Àgbájé Jaggi comment mbẹ ẹ lọ sórí YouTube Dingby Oòduà TV pé péèjì ti Facebook wa náà Sunday Àgbájé Jaggi gbogbo ẹ bá a ṣe kó dà ojú ó ti yàn o Àwíṣẹ Sunday Àgbájé Jaggi lẹ́gbẹ̀rún ọkọ̀ tèmi jẹ́ Àwíṣẹ Tàgéyì Kakanfò pèrèpèrè ẹ bá mi comment ẹ share ẹ like ojú ó ti yàn o Olúwa ló gbọ́n àwa ẹ̀dá agbọ̀wọ́ pọ̀ ẹ ṣeun. Olúwa ó Dingby Oòduà ó.